àṣẹ tí ọba yìí bá pa wá ẹlẹ́kẹ̀jẹ́ àtẹ̀lé o ẹ má jẹ́ ọjọ́ pàwọn mùsùlùmí náà kan máa sọ wípé n tí ń ṣe ọ̀tí alọ́rùn n tí ò bá tẹ́ wa lọ́rùn á lọ bá ní ẹ̀kọ́ lẹ́tà sí àbí kẹyìn àwọn olórí sí pé nǹkan tẹ́ ní ká ṣe yìí o Islam ọ̀dẹ̀ faramọ́ o wọ́n mọ̀ bí wọ́n ṣe àjọsí ẹ̀ ẹ wò gbà tí wọ́n sọ ìkéde kọfí àbí òun ni wọ́n pè wọn tẹ́ nípa àwọn ìgbọ̀dọ̀ jáde ẹ rí gbé pàtàkì lọ bá wọ́n àjọsí ẹ̀ ẹ̀yìn ẹrú sí Ọlọ́run àti Allah wa àti Rasul ẹlẹ́kẹ̀jẹ́ àtẹ̀ lọ́lọ́run o ẹ sì jẹ́ àtẹ̀ lójíṣẹ́ rẹ̀ wa ulul amri minkum bákan náà àwọn aláṣẹ wa ẹjẹ́ àtẹ̀lé wọn ẹlẹ́kùn gbogbo tó bá ti jẹ́ aláṣẹ ẹlẹ́kẹ̀jẹ́ àmà tẹ̀lé wọn o ọmọ àtìyàwó ọkọ aláṣẹ rẹ̀ ní community alága community aláṣẹ rẹ̀ so ìgbà kọ̀ọ̀kan ilẹ̀ Ọlọ́run yan àwọn aláṣẹ kọ̀ọ̀kan sí nínú mọ́sálásí ìmáàmù aláṣẹ rẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ aláṣẹ wa tó bá ti jẹ́ olórí wa ẹlẹ́kẹ̀jẹ́ àtẹ̀lé wọn o bákan náà fàyín tànà sáńtò fi sẹ́yìn tí nǹkan kan bá wá rújú àrúdú ila Allah wa rasuli ẹsẹ̀ ìpàdé àtànábì rẹ̀ aláṣẹ yẹn ọpa yín láṣẹ nǹkan tọ́lọ́ ní wọ́n fẹ́ ẹ̀rọ ẹ̀mọ́ tẹ̀lé báwọn Ọlọ́run ní kẹ́ tẹ̀lé in kuntum tu'minuna billahi wal yawmil akhir tá a bá nígbàgbọ́ nínú Ọlọ́run tá a sì nígbàgbọ́ wípé ọjọ́ kan tí gbogbo owó kú láyé yìí tá a lọ fábọ̀ fọlọ́run ìdí ìtàbí sọ eléyìí ní pé ọkọ̀dì àjásà wa hayyara malakum jadidu nílùú Ọ̀yọ́ lónìí báyìí wọ́n ti yàn wọ́n sì ti endorse ẹ̀ alẹ́ni náà ọba tuntun nílùú Ọ̀yọ́ wòyí bí ọdún 2 sí 3 sẹ́yìn apàdánù ọba àlọ́ba ṣùgbọ́n báyìí wọ́n ti yan ọba wọ́n sì ti dé adé fún lánàá nílẹ̀tọ̀ yẹ pé orú tí ó máa jẹ́ ọba wa nílùú Ọ̀yọ́ eléyìí tá a mọ̀ sí ọba Abdulhakimi Ọ̀wọ́adé ẹlẹ́wọ̀ ẹ̀tù wa so tó bá rí bẹ́ẹ̀ aleikum bí ìtìbà yìí gbogbo àwọn mùmínì ọdọwọ́ wa ẹjá tẹ̀lé o aleikum bí ìtìbà yìí awamirihi wala tusi ẹlẹ́kùn gbogbo àṣẹ tí ọba yìí bá pa wá ẹjá tẹ̀lé ẹ má jẹ́ àgbàgbé ẹ̀yà tí mo fi pilẹ̀ o àtùpadà tó lọ́wọ́ gbẹ̀yìn àṣẹ tí ọba yìí bá pa wá ẹlẹ́kẹ̀ẹ́já tẹ̀lé o ẹ má jẹ́ ọjọ́ pàwọn mùsùlùmí náà kan máa sọ wípé n tí ń ṣe ọ̀tí alọ́rùn in tí ò bá tẹ́ wa lọ́rùn á lọ bá ní ẹ̀kọ́ lẹ́tà sí àbí kẹyìn àwọn olórí sí pé nǹkan tẹ́ ní ká ṣe yìí o Islam ọ̀dẹ̀ faramọ́ o wọ́n mọ̀ bí wọ́n ṣe àjọsí ẹ̀ ẹ wò gbà tí wọ́n sọ ìkéde kọfí àbí òun ni wọ́n pè wọn tẹ́ nípa àwọn ìgbọ̀dọ̀ jáde ẹ rí gbé pàtàkì lọ bá wọ́n àjọsí ẹ̀ so ìdí ń jẹ́ mùsùlùmí nu mùsùlùmí èso ń jà gidi jàgan o wípé ọba ní amọ̀sẹ̀ kìíní kan kọjọ́ àwọn ó ṣe ń tíya Ọlọ́run ọ̀fẹ́ o tó bá rí bẹ́ẹ̀ ẹjá tẹ̀lé o ẹjá tẹ̀lé láti ọba o Ọlọ́run ló sọ fún Kùránì ayàtà kàrá ní ìsìn o Ọlọ́run ní wípé àtiwù lọ́ha Ọlọ́run ní ẹ tẹ̀lé mi Ọlọ́run o wá àtiwù Rasula bákan náà ẹjá tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ náà ti ṣe Muhammad wa ulul amri minkum bákan náà gbogbo àwọn tí ó bá jẹ́ aláṣẹ láàrin wa ẹjá tẹ̀lé aláṣẹ ìlú Ọ̀yọ́ ọba ìlú Ọ̀yọ́ ni o aláṣẹ Ọ̀yọ́ state gómìnà Ọ̀yọ́ state ni o tó bá yẹ ẹjá tẹ̀lé láti ọba o so as'alullah ta'ala an yakuna nasọ̀múhù sàlámàtà àrìnà Ọlọ́run àbíọ́ àbíọ́ kan sọ rẹ̀ bíọ́ ìṣèjọba ọba Abdulhakimi Ọ̀wọ́adé ọ̀dàkùn jẹ́ kó jẹ́ àlàáfíà lé lórí Ọlọ́run dákùn Ọlọ́run dákùn jẹ́ kí gbàgbé tú àlá Ọlọ́run ìgbà Tinubu lé àwọn èèyàn ra mọ́tò ìgbàlè àwọn èèyàn sì ń kó wálé o sìmẹ́ǹtì bó ṣe wọ́n tó yìí àwọn èèyàn tún ṣe dẹ́kìn nínú nǹkan tó wọ́n jù lára ilé ní dẹ́kìn wà bó ṣe wá mọ́tò náà àwọn èèyàn tún ṣe Ọlọ́run dákun ìjọba ẹni tó wọlé ọba wa yìí náà àbẹ̀ dákun jẹ́ kí gbà rẹ̀ wà lọ́rùn kìí sọba ní ó tọ́jú èèyàn Ọlọ́run ní tọ́jú kálukú Ọlọ́run dákun ìṣèjọba ìdákun jẹ́ kó tú àlára o lákòókò ọba Ọ̀wọ́adé Abdulhakimi dákun jẹ́ kí mi orí tèmi ṣe o Ọlọ́run dákun jẹ́ kí wọ́n orí tiwa ṣe albarka la ilaha illallah wàgùsákínà túlà lè omori wà láàfíà Ọlọ́run dákun ọ̀rọ̀ wa lárísì kí ẹ̀mí gbogbo àti àlàáfíà wà rísìkì dákun wà lárísìkì owó بحرمة سيدنا محمد صلى الله عليه وسلم أنا أقول ولا نبي محمد وجوره صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.